A kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 22 nínú oṣù kẹwàá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kí ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká sí omi tútù mu, à ń padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun, eyín ọ̀gbẹ́ni Sunday Bisi, òun mà ló ti ránṣẹ́ ìkìlọ̀ sí ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano, eyín ọ̀gbẹ́ni Abdullahi Ganduje, lórí àwọn ọ̀rọ̀ nǹkan tó ń jáde lẹ́nu Ganduje nígbà tí wọ́n wá fún ìpolongo ìbò ti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo fún ìpalẹ̀mọ́ ìbò ti àwọn gómìnà tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kọkànlá ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Ondo. Èyí tí wọ́n ní Ganduje sọ̀rọ̀ wípé àwọn yóò sa gbogbo ipá àti agbára wọn àti pé ìkápá àti jáwélúborí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo ó ń bẹ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún, àti wípé àwọn yóò gba gbogbo ẹkùn ìwọ̀ oòrùn tá a mọ̀ sí South West kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú kankan yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC nìkan ni yóò máa jọba láwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Sunday Bisi, wá nírúfẹ́ ọ̀rọ̀ wọ̀nyí tó jáde lẹ́nu alága ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ó jẹ́ nǹkan tó burú jáyì tó lè kó gbogbo ilẹ̀ Yorùbá sínú ìlà ìlò tóun ti ìjà olóṣèlú tí ó máa di pé à ń para ẹni lénìí para ẹni lọ́la, yóò wá di bó o bá ọpá bó o bá bù lẹ́sẹ̀. Ó ní ó jẹ́ ìyàlẹ́nu láti ríru àgbàlagbà báyìí kó sọ irúfẹ́ àwọn ọ̀rọ̀ tó lè dá ogun sílẹ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ òṣèlú gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní ìbájẹ́ wípé ó rọrùn fún Ganduje ni kò ní pàdánù ìpínlẹ̀ rẹ̀ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn, àti wípé ẹni tí ó bá dáṣọ fún ni tẹnu rẹ̀ làákọ́ wò. Ó ní ilé làátí wò ká tó sọmọ lórúkọ. Ó ní ẹ bá wo ìpínlẹ̀ Kano èyí tí Ganduje ti wà, kí lohun tó ṣe síbẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn bíi gómìnà. Ó ní nípa ìdí èyí ó ti pàdánù ìpínlẹ̀ rẹ̀ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn, léyìí tó fi hàn wípé Ganduje tìkálára rẹ̀ tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè yìí kò kójú òṣùwọ̀n tó láti wà ní ipò alága, àti wípé tìkálára rẹ̀ òun gan ò ní nǹkan rere tó lè fún àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wà. Ó ní nípa ìdí èyí irú ọ̀rọ̀ tó jáde lẹ́nu Ganduje yìí kó má jáde mọ́ o. Ó wá rọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yòókù láti ní ìfẹ́ ara ẹni. Ó ní Bísí ni òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà àti òṣèlú lágbàńláyé kì í ṣe bó o bá pa bó o bá bù lẹ́sẹ̀ o. Ó ní ìfẹ́ ló yẹ ká máa bára ẹni lò. Nípa ìdí èyí ó lóun rọ gbogbo àwọn tí wọ́n ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn láti fi ìfẹ́ wọn síra wọn. Ẹni tó bá jáwé olúborí kí wọ́n kí kú oríire, ẹni tó sì fìdí rẹmi náà kóun náà gbà wípé àsìkò tóun ni ò tí ì tó. Ká máa bára wa lo ìfẹ́ lótọ́ yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ ogun irú eléyìí tó jáde lẹ́nu Ganduje gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Sunday Bisi, bó ti sọ ọ̀rọ̀ náà ní ọjọ́ Monday ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì, ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí, ló ti gbé òṣù bàràbàǹdẹ̀ fún gómìnà tó ń bẹ lórí àléfà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Èkìtì èyí tó gba ìṣàkóso agbára lọ́wọ́ rẹ̀, ọ̀gbẹ́ni Bíọ́dún Oyèbánjí. Fáyẹmí tó ti fìgbà kan jẹ́ alákòóso àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì sọ wípé inú òun dùn láti rí àwọn iṣẹ́ takuntakun, ọgbọ́n inú, ìmọ̀, òye eléyìí tí Oyèbánjí ti ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì báyìí tó lò láti kó gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí nínú ẹgbẹ́ òṣèlú kankan láti kó wọn pọ̀ tí ìfẹ́ tó sì farahàn nínú àárín gbogbo wọn tí wọ́n sì ń bára wọn ṣe níṣe ọmọ ìyá àti ọmọ bàbá
láì ro ibikíbi àbí láti ro búburú sí ara wọn o. Fáyẹmí ní inú òun dùn pẹ̀lú ìgbésẹ̀ yìí èyí tí Oyèbánjí tó gbé o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Fáyẹmí jáde níbi ìpàdé ẹ̀sìn ìdúpẹ́ eléyìí tó pé ọdún kejì èyí tí Oyèbánjí tó ti wà ní ọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì níbi ìsìn ìdúpẹ́ ọ̀hún tó wáyé nínú ìjọ àgùdà kan nílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ náà lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ tá a tẹnubọ̀ yìí. Níbẹ̀ ni wọ́n ti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Peter Ayọ̀délé Fáyọ̀ṣe àti àwọn gómìnà tó ti jẹ gbogbo tó fi mọ́ Fáyẹmí tìkálára rẹ̀ àti Oyèbánjí èyí tó jẹ́ gómìnà tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí, tí gbogbo wọn tí wọ́n sì bá Oyèbánjí wá ilé ìjọsìn fún ẹ̀sìn ìdúpẹ́ èyí tó wáyé ní ọjọ́ Sunday tí oníkálukú wọn sì ń dàwẹ́kẹ̀ tó ń ti ìfẹ́ tí wọ́n fi wọ̀n síra wọn o. Ìdí rèé tí Fáyẹmí inú òun dùn láti rí Oyèbánjí fún ìgbésẹ̀ ọmọlúàbí àti ọgbọ́n èyí tó gbèyè. Ó ní bákan òun tún lù lọ́gọ̀ ẹnu fún àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí ètò ìṣèjọba rẹ̀ tó gùn lé o. Ó ní gbogbo ibi tí òun bá iṣẹ́ dé kóhun tó kúrò lórí ipò náà gẹ́gẹ́ bí gómìnà ní Oyèbánjí tẹsẹ̀ bọ̀ tó sì ń parí àwọn iṣẹ́ náà. Ó ní ó yàtọ̀ sí àwọn gómìnà tó jẹ́ wípé ibi ẹni tó fa ìjọba lé wọn lọ́wọ́ bá iṣẹ́ dé níbẹ̀ ní iṣẹ́ ọ̀hún yóò wà tí wọ́n sì ní fọwọ́ kan o. Ó ló fi hàn wípé Oyèbánjí ó kójú òṣùwọ̀n láti jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tó sì ní ìbẹ̀rù Ọlọ́run tó ń ti ọgbọ́n inú àti ìwà ọmọlúàbí èyí tó fi ń tukọ̀ ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ Fáyẹmí ó ní òun yóò rọ̀ láti tẹ̀síwájú o nínú ìwà ọmọlúàbí ọ̀hún eléyìí tó ń wù wípé ó ní àwọn ohun rere tí yóò fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì. Àjọ tó rí sí wọléwọ̀de lórílẹ̀‐èdè wa Nigeria Immigration Service NIS, àwọn mà ni wọ́n ti fi ọwọ́ òfin mú akọ tí ń ṣe bí abo eyín Idris Okuneye tá a mọ̀ sí Bobrisky lánàá òde yìí ní ìgbà tó fẹ́ gba orílẹ̀‐èdè làádúláwọ̀ kan tó fẹ́ gba ibẹ̀ náà pápá bora ńlọ́wọ́ mà ti tò. Gẹ́gẹ́ bí àjọ NIS bọ́n ṣe wá sọ di mímọ̀, wọ́n ní ìdí pàtàkì tí àwọn ṣe fi ọwọ́ òfin mú Bobrisky ni wípé ọ̀rọ̀ rẹ̀ ń bẹ nílé ẹjọ́, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ rẹ̀ tún bẹ níwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí látàrí àwọn àkálẹ̀ ohun rẹ̀ kan eléyìí tí Martins Otte tá a mọ̀ sí Very Dark Man tó fi síta, èyí tó dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ òun kó búrẹ́kẹ̀ tó tú ọ̀pọ̀lọpọ̀ pẹ́rẹpẹ́rẹ àṣírí Bobrisky ọ̀nà tó gbà láti ṣe ẹ̀wọ̀n oṣù 6 èyí tí wọ́n fún. Àjọ NIS wá ní ìdí rèé tí àwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ọdẹ Bobrisky láti ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún tó ti wà níwájú àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin o àti nílé ẹjọ́ o wípé kò gbọ́dọ̀ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n eléyìí tó jẹ́ wípé ó fẹ́ gba ilẹ̀ adúláwọ̀ kan láti nà pápá bora èyí tí wọ́n sì fi ọwọ́ òfin mú. Wọ́n ní báyìí àwọn ti ṣetán o láti fa Bobrisky lé ìjọba lọ́wọ́ láti tẹ̀síwájú nínú àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Wọ́n wá ṣe ìlérí wípé àwọn fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú láti tẹ̀síwájú nínú ìwà òdodo, ìwà òtítọ́ àti láti gbé òfin dúró ní orílẹ̀-èdè Nàìjíríà. NIS wá ní báyìí gbogbo àwọn tí ọ̀rọ̀ ń kàn ìmà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi imú fílẹ̀ bóyá wọ́n nà pápá bora kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu alukoro àjọ NIS torílẹ̀-èdè wa Nàìjíríà tó tẹnu rẹ̀ jáde, eyín Kenneth Udoh, èyí tí ó gbé ọ̀rọ̀ náà jáde lẹ́yìn tí wọ́n fi ọwọ́ òfin mú Bobrisky. Wọ́n ní Bobrisky rèé o, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáláyé ló ní ìfẹ́ sí ẹjọ́ rẹ̀ láti mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún yóò já sí lórí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó àwọn mà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí lórí owó tí wọ́n fi kún owó iléèwé ìjọba ìpínlẹ̀ náà tá a mọ̀ sí Lagos State Modern College láwọn ibi tí àwọn iléèwé ọ̀hún wà gbogbo ní igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Èkó dúró nínú sáà tuntun èyí tí wọ́n ṣẹ̀wọlé rẹ̀ yìí fún ọdún 2024-2025. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹgbẹ̀rún márùndínlógójì náírà 35,000 ni wọ́n san síwájú kí wọ́n tó lọ fún ìsinmi ọlọ́jọ́ ráńpẹ́ èyí tí wọ́n ṣẹ̀ wọlé sáà tuntun rẹ̀ yìí. Wọ́n ní nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi wọlé o ni wọ́n ti gbé owó ilé ìwé ọ̀hún kúrò ní ẹgbẹ̀rún márùndínlógójì náírà lọ sí ẹgbẹ̀rún
lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 èyí tó jẹ́ pé ẹgbẹ̀rún márùnléní ọgọ́ta 65,000 òun ni wọ́n fi ṣe àfikún owó rẹ̀, èyí tó mú àwọn òbí àti alágbàtọ́ ṣe ìwọ́de lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó èyí tó wà ní Aláùsá Ìkẹjà ní inú oṣù kẹsàn-án àti lánàá òde yìí tí í ṣe ọjọ́ ajé Monday. ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Mudashiru Abasa òun ló ti pe àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ èyí tí aṣòfin arábìnrin Musúmọ́lá Ṣàngódára èyí tó wá láti ẹkùn Sùúrùlérè kejì tí wọ́n ní òun ló jẹ́ alága ìgbìmọ̀ náà láti tètè tẹ́pẹpẹ àti ṣe ìwádìí pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ọba tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó láti mọ ìdí pàtàkì tí wọ́n fi ṣe àfikún owó náà. Nínú ọ̀rọ̀ ọba sáò ó wá ní àwọn ti rọ àwọn òbí ọ̀hún tó ṣe ìwọ́de náà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fi ọwọ́ wọ́nú fi yèdénù láti fún wọn ní àsìkò péréte kí wọ́n lè jábọ̀ bí tí ọ̀rọ̀ ọ̀hún yóò já sí. Nínú ọ̀rọ̀ Ṣàngódára ó ní wọ́n ti sọ fún àwọn òbí náà kí wọ́n sì máa san ẹgbẹ̀rún márùndínlógójì náírà èyí tí wọ́n san tẹ́lẹ̀ títí di ìgbà tí wọ́n fi parí ìwádìí wọn àti ọ̀nà tí gbogbo nǹkan bí yóò já sí láti wọ́n fi léde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Awon fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Awon International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Awon International Limited. Health is wealth with care. God is. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá obìnrin ni Tóyìn Abrahams òun mà ń ló ti fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ibi tí ọ̀rọ̀ gbédé dúró lórí ọ̀kan nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára TikTok eyín tí orúkọ rẹ̀ ń jẹ́ Afeez Ọ̀jẹ́sanmí tí gbogbo wa mọ̀ sí Ọlọ́ba Sàló èyí tí wọ́n ní àwọn adigunjalè kan wọ́n yìnbọn mọ́ ní agbègbè Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó láìpẹ́ yìí. Tóyìn Abrahams ní pẹ̀lú bí tí ọ̀rọ̀ gbédé dúró yìí ó ní láti ìgbà tí wọ́n ti gbé Sàló Ọlọ́ba tí wọ́n ti gbé lọ ilé ìwòsàn tí wọ́n ti ń ṣe ìtọ́jú rẹ̀ ó ní gbogbo owó èyí tí wọ́n ti ná àti eléyìí tí wọ́n yóò lò ó ti ń lọ sí bíi mílíọ̀nù 12 náírà 12 million naira báyìí. Ó ní àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe àwàdà lórí ayélujára TikTok àti àwọn ẹlẹ́yinjú àánú tòun ti àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nawọ́ ìfẹ́ àti ṣe àtìlẹ́yìn láti rí dájú pé Ọlọ́ba Sàló ó wà láyọ̀ àti àlàáfíà ní ìgbà tí ó bá fi kúrò ní ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí Tóyìn Abrahams ti sọ, ó ní bá a bá sọ̀rọ̀ àṣà ìdídúpẹ́ lọ́wọ́ ẹni tó ròyìn tó mọ́ni lójú ó ní sàṣà ní òwò bí tí a wà ó ní sẹ́rí Slantan Abu Ebe Sùlá àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti dìde ìrànlọ́wọ́ fún owó eléyìí tí wọ́n fi ń ṣe ìtọ́jú Ọlọ́ba Sàló èyí tó tó bíi mílíọ̀nù 12 náírà
Tóyìn Abrahams ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n fìfẹ́ wọn. Ó ní ìpéjọ tá a ṣe ìnáwó ẹni tó kù bá a bá péjọ tọ́jú aláàárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òní kú o. Ó lóun dúpẹ́ fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún Sàló tí wọ́n jẹ́ kí ó gba ibẹ̀ dìrọ̀rùn, àti wípé òun ní ìgbàgbọ́ pé púpọ̀ nínú àwọn èèyàn wọ̀nyí ni yóò kọ́ ẹ̀kọ́ bá a ti ń ṣe ẹnu mẹ́nu mọ́ bí Ọlọ́run bá ràn ní lọ́wọ́ láwùjọ, gẹ́gẹ́ bí Tóyìn Abrahams bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún èyí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀. Ọlọ́run yóò sì fún Ọlọ́ba Sàló ní àlàáfíà. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́tù láǹfààní láti gbọ́ wa, mo gbà ládùúrà yìí pé ìbànújẹ́ ò ní kàn wá. Ọjọ́ ayọ̀ àníjọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.